What do you say, Yakub? I cannot see you properly. What? I cannot see you properly. You cannot see me properly. Take off the clothes from your face. Take it off. Now I can see you. Now you are seeing me properly. Oh yeah, Yakub. Tó bá fẹ́ sọ pé Wambi. Yakub. Okay, kò sí wàhálà. Tó bá fẹ́ sọ pé I cannot see you properly in Yorùbá báwo ló ṣe máa sọ? Kí ló sọ? O lè rí mi dáadáa. Wow, pàtẹ́ fúnra rẹ̀. O ṣeun. What do you say? In number 3. Where are we going? Number 3. Number what? Number 3. Kí ni number 3 ní Yorùbá? Yakub? Kí ni number 3 ní Yorùbá? Kí ni number 3 ní Yorùbá? Kí ni number 3 ní Yorùbá? Mẹ́ta. Kí ló èmi ló mú ṣeré? Ó wá tètè sọ àbí? Kò sí wàhálà. Ó ní nǹkan tí màá fojú ẹ rí. Jẹ́ kí n ṣílẹ̀kùn. Káwọ́ kúrò ńbẹ̀. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.